fún ẹ̀yin tí ẹ̀ ń fi Tiri Leather wé Idris Aloma ẹ̀ mọ́ tẹ̀ ń ṣe ẹ̀yin fans tẹ̀ ń fẹ́ máa dá ìjà lẹ̀ láàrin wọn ẹ fẹ́ dá ìjà lẹ̀ láàrin ọgbọ́n tẹ̀ ń dá ni wípé ẹ fẹ́ dá ìjà lẹ̀ láàrin fans Alhaji Wasiu Alabi Pasuma àti Alhaji Saheed Osupa nǹkan tí mò ń rò pé ẹ fẹ́ sí nìyẹn báwo ni ẹ sì máa fi Tiri Leather wé Idris Aloma ìdí nìyẹn tí mo fi gbé fọ́tò Alhaji Oríyọmí Hamzat Òkìkí ọmọ Amusa sókè wọn wá gbé ti Tiri àti ti Aloma sí ẹ̀gbẹ́ ara wọn èmi tẹ́ ń wò yìí Olúfimọ́ family ni mí ṣùgbọ́n ẹ wá jẹ́ kí n sọ̀rọ̀ kan àkọ́kọ́ náà wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà ni ṣe wá rí pé púpọ̀ àwọn fans níta máa ń dálẹ̀ ló pọ̀ jù ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ Tiri kó tó di wípé wọ́n ní Alhaji Taye Currency ó fẹ́ súnmọ́ kò súnmọ́ igbá kan àwo kan tó fi dọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Tiri àti dààmú Tiri jáde fún rẹ̀ tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ ó dẹ̀ ti ń travel tó ti ń gba òde ńláńlá ó ti pẹ́ gan Tiri jáde láì tò sẹ́yìn ẹnìkan kan tẹ́lẹ̀ but láti jẹ́ ká tó mọ̀ mí síwájú sí i n ló fi wò ó pé bí a kò tún lọ ọ̀dọ̀ Alhaji Taye Currency tí wọ́n fi gbà fún síbẹ̀síbẹ̀ náà nínú làálàá kókó yẹn ló fi dọ́dọ̀ Alhaji Pasuma but ó ti wà ní láì tẹ́lẹ̀ wọ́n ti mọ Tiri tẹ́lẹ̀ Tiri ti wà tipẹ́ tẹ́lẹ̀ Tiri ti ń star tẹ́lẹ̀ Tiri ti ń ṣe rẹ́kọ̀dù tó ti ń star táwọn èèyàn ti ń gbọ́ rẹ́kọ̀dù ẹ̀ wáyé tẹ́wàá máa fi Tiri wé Idris Aloma àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ jáde mú ni wípé èmi pásánà gẹ́gẹ́ bí ẹnìkan mo mọ Idris Aloma látara Alhaji Oríyọmí Hamzat ní Òkìkí ọmọ Amusa ibẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ dẹ̀ ti máa mọ̀ àkọ́kọ́ nìyẹn o ẹlẹ́ẹ̀kejì mo mọ Idris Aloma látọ̀dọ̀ Alhaji ọba orin King Dr. Saheed Osupa Olúfimọ́ mọ́tàgbàmọ́ ó di méjì ṣé wá rí Aloma tẹ́ ń sọ yìí lóòótọ́ ń kọrin wọ́n ní ọmọ tó ẹkùn bá bí ẹkùn ní òjò dó gbogbo àwọn tí wọ́n jẹ́ Olúfimọ́ family tán jẹ́ olórin tán tẹ̀lé Dr. Saheed Osupa ẹ rí i pé ẹni tó bá kú lórí ò lè tẹ̀lé wọn gbogbo wọn pátápátá látòrí perfect ni o ọmọkùnrin kan náà wá kiri talent Koyum wọ́n sàpọ̀ bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá lórí wọn pé òòṣà Olúfimọ́ ọ̀rẹ́ mi wá lè máa lo tẹ́lítà bá ti ń lo wípé ọ̀tọ̀ ẹni tó yẹ kẹ́ máa fi figagbága pẹ̀lú Idris Aloma bóyá bí àwọn Sidon tún kà máa ń rù yẹn àwọn kan sì wà ní ọ̀dà Olúfimọ́ tó yẹ kẹ́ máa fi tákù Tiri kìí ṣe Idris Aloma ẹ fẹ́ dàrin wọn rú ni ẹ jẹ́ káwọn fáǹsì kan tí wọ́n tí wọn ò fẹ́ àwọn kan tí wọn ò fẹ́ Tiri Leather ẹ jẹ́ kí wọ́n fẹ́ máa rí ọ̀rọ̀ sọ Tiri Leather ó ti wà tipẹ́ ó dẹ̀ ti ń star bọ̀ so ó ti ń jà fúnra rẹ̀ kó tó di wípé bóyá ẹ tún rí pẹ̀lú àwọn Alhaji Pasuma yẹn but Aloma Alhaji Oríyọmí Hamzat ni wọ́n jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó tún mọ Aloma lóòótọ́ òun náà lè ti wà tipẹ́ Aloma ti wà tipẹ́ rí pé ẹ̀rín àwọn rẹ́kọ̀dù orin ẹ̀ kò sọ ẹni tí ò ti wà tipẹ́ ní ogun àwọn tẹ̀ ń wò yẹn o kò sí ẹni tí ò ti wà kò sí ẹni tí ò ti máa ṣe rẹ́kọ̀dù bọ́ o ṣùgbọ́n ta ló gbọ́ rẹ́kọ̀dù wọn bíi ti Tiri nígbà tóun ti bẹ̀rẹ̀ yẹn so ẹ wà máa ó jìnnà síra wọn ẹ kàn fẹ́ máa fi dá wàhálà alẹ́ ni Idris Aloma lè ti máa ṣe rẹ́kọ̀dù bọ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n à ń sọ̀rọ̀ ẹni tí ó kọ́kọ́ jáde tí ayé kọ́kọ́ gbọ́ rẹ́kọ̀dù náà kọ́kọ́ dá mọ̀ tí ì ṣe pé ẹnìkan ló pọ̀n án lẹ́yìn so Idris Aloma ẹ má fi tákù Tiri Leather nínú fuji nínú ìrìn àjò ní gbogbo nǹkan ní ẹ rí i pé Leather ó ti lọ ń bẹ̀ so àṣìrá àwọn kan náà tó jẹ́ pé wọ́n ti ṣe rẹ́kọ̀dù bọ̀ nísìnyí láti 2008
táwọn náà ti wà tipẹ́ tẹ́ ẹ̀ mọ̀ tọ́dẹ̀ ń kọ orin so ìdí nìyẹn tí ẹ lè fi lẹ́dà wé Aloma ó yàtọ̀ síra wọn so ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ kan ẹ kàn fẹ́ fi dá wàhálà alẹ́ ni ẹ fẹ́ fi dá gbọ́n mi sí omi òtún lẹ̀ ni lóò náà ó dá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá máa dálẹ̀ náà irú àwa yìí náà àní rí nǹkan fẹ́ táàbù ẹnu lù báyìí o so dandan náà ní káwa náà sì dá sí i so a ṣe ra wọn tán gbé fọ́tò tí a náà jáde tán tún bọ́ a ẹ̀ tí gẹ̀ẹ́tì ẹ̀ so kò jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi sọ́nà yá fífi orúkọ tó ju owó lọ aláyàmọ́ lálẹ́ ẹ ṣeun fún polówó ọjà yín 08067109598 ẹ wálẹ̀ o.